mo lérò pé gbogbo la mọ ẹni tó ń pè ní baba confam JP. Mo lè wọ la mọ̀ àbí ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ àṣírí tó sọ nípa Gani Adams àti olóyè Sunday Igboho ṣá. Mo fẹ́ ká kájọ ẹ ká súnmọ́ bí sẹ́ ẹ wá gbọ́ àṣírí tó sọ nípa Gani Adams. Ọ̀rọ̀ tí wọ́n sọ nípa Gani Adams àti olóyè Sunday Igboho ṣá, mo fẹ́ kí a jọ fetí ara wa gbọ́. Òun ni mo mú wá etí ìgbọ́ èèyàn wa tẹ́ ń hùwà tẹ́ ń gbọ́ wa nílé lórí kan ní BME Igboho TV. Ṣé ti gbọ́ ẹ ṣé gan ni lẹ́ẹ̀kan sí baba confam JP àwọn ni wọ́n sọ̀rọ̀ tí mo fẹ́ play fún wa yìí o. Ṣé ti gbọ́ ẹ mọ̀ bá wa ká lọ. To respect anybody ṣò tó bá ti dí ojú wípé ká sọ tọrọ máa sọ tọrọ tí ó ṣiṣẹ́ papọ̀ kí wọ́n kọ́ farabalẹ̀ tó bá pín tòótọ́ ìfẹ́ aráàlú ló wà nínú wọn o gẹ́gẹ́ bí ohun tó lù wá sọ fún wa ẹ jẹ́ kí wọ́n fi ara balẹ̀ dáadáa kájọ lọ sí àìmọye àwọn tí wọn ò sọ̀rọ̀ jáde tágbára yìí dẹ̀ wà lọ́wọ́ wọn. wọ́n ní yàrá mi ń takùn ní ibìrú bá takùn lè jí bá takùn ara bá darú ẹ lẹ èjìbú ara bá lé ẹmẹsẹ̀kú erékẹtù ẹ lẹ àìmọye àwọn tí agbára ń bẹ lọ́wọ́ tí wọ́n sọ̀rọ̀. Ṣùgbọ́n nítorí ìwà ọ̀bàjẹ́ Nàìjíríà tí wọn ò fẹ́ jẹ́ kí Nàìjíríà yìí dá wọn ò ní jẹ́ ká wọnú igbó láti lọ mú àwọn èèyàn yẹn ṣé àmì ò lágbára àti lọ mú wọn. Ẹ dá mi lóhùn. àwọn tí ènìyàn ìṣọmọ Nàìjíríà nígbà wọn kọ tó wá. Bàbá àmì ní agbára àti mú wọn ò fún wọn ní àṣẹ ni. ṣùgbọ́n wọ́n ń pa rárá. wọn ò dẹ̀ lè fún wọn ní àṣẹ nítorí pé àwọn tí wọ́n sì ń lò wọ́n lọ́wọ́lọ́wọ́ de are politicians àwọn olórí orílẹ̀-èdè náà ló ṣe lò wọ́n. Bọ́dẹ̀ ṣe máa lò wọ́n tí Jésù máa fi dé nìyẹn àfi tí a bá gbara wa sílẹ̀ gẹ́gẹ́ bí very dark man ṣe ń rìnrìn àjò yìí ká jáde tán àwọn tèkó kọ́ jáde tán gbọ́ mi bàbá gbogbo ìlú kó jáde tán Àbújá kó jáde tán kájọ yé wọn wípé enough is enough kì í ṣe pé ẹ̀gbọ́n ni mo sọ ń gbà yẹn tán ní ẹnu náà sọ ni mo ní ṣé mi ni mo fẹ́ dá nìkan bọ́ta nígbà tí very dark man rí èèyàn lẹ́yìn ẹ̀ ṣé wọn ò sáré ẹ wá ní kí Sunday Igboho nìkan dá nìkan bọ́ta ṣé Sunday Igboho nìkan lè dá nìkan jagun kò lè já ogun yẹn láàrin 1 hour. òun náà tiẹ̀ ó ní kíjọba Ọ̀yọ́ fóun láṣẹ wọn ò ní fún láṣẹ kí n lọ wọn ò ní fún láṣẹ àwọ̀ ọbẹ̀ á sì mú nǹkan jáde ńbẹ̀. wọn ò ní fún láṣẹ tó bá fún wa láṣẹ a máa lọ àmì lè mú àwọn tẹrí ọlọ́pàá lè mú àwọn tẹrí Air Force lókè lè mú wọn ṣùgbọ́n kò sí àṣẹ kankan tó lọ. bàbá kí ló dà fún wọn láṣẹ. mo ní ìgbàgbọ́ nínú tí Sunday Igboho gbé dání o mo ṣe ń sọ fún yín no matter bí Sunday Igboho ṣe lọ join ní APC tó APC náà ló lè join ní tó ò bá join ní wọ́n máa pa. ṣùgbọ́n àwọn ìfẹnu wúgẹ́ẹ̀tì ni. kò sí nǹkan tó kéde pẹ̀lú yẹn. wọ́n fẹ́ ní ìfẹnu kò sí nǹkan kan yàrá. kò sí nǹkan mo ní ìgbàgbọ́ títí di ọ̀la títí mo máa fi ṣáájú Ọlọ́run wọlé mo ní ìgbàgbọ́ ẹ mọ̀ pé mo sọ pé Ọlọ́run ló ń gbé mi sọ̀rọ̀ mo ní ìgbàgbọ́ nínú Sunday Igboho tí Sunday Igboho ò bá lọ join ní APC yẹn padà àwọn náà lọ máa padà pa. So what is kí wá ní ṣé ikú ẹ gbọ́ ni ó ní okú mi ó sọ̀rọ̀ kó lè yìnyàn o okú mi sọ̀rọ̀ náà kó lè yìnyàn o bàbá kí wá ní kí ni mo fẹ́ gbà nínú pé kí wọ́n lọ pa Sunday Igboho tí mo sì kọ̀ bó ó ní iṣẹ́ tó sì máa ṣe láyé bàbá Igboho ó ní iṣẹ́ tó máa ṣe mo fi ẹni tó dá ayé àti ọ̀run bú rẹ̀ sóde ẹ̀fọ́ ibi tó lè wọ̀ náà ló ti wọ̀ yẹn o òun ni mo sọ nípa ìránṣẹ́ Ọlọ́run yẹn pé tó bá fẹ́ ní o fẹ́ múyàn ṣe ń gbọ́ mi wàá ṣe báwọn èèyàn yẹn náà ṣe é ṣe ni ìgbà yẹn ló tó lè gé ní àti àwọn èèyàn yẹn ṣe tó bá ní òun lọ join ní PDP ṣé wọn ò ti nípa nígbà tí wọ́n ti fi sílẹ̀ pé òkè àwọn fi é sílẹ̀ àwọn ti fún freedom tó bá lọ join PDP ṣé wọn ò ti nípa láti join wọ́n ti pa. àbí kó tún rẹ́wọ̀n mí yé. bẹ́ẹ̀ ni ibi tó lè join náà nìyẹn kọ́ dẹ̀ fún ní iṣẹ́ tó tán sọ yẹn tó bá ṣí ogun fún Sunday Igboho bàbá a máa jáde aṣogun bẹ dáadáa ó mọ̀ aṣogun wa ògo yìí kan bẹ́ẹ̀lẹ̀. bàbá mo fi ẹni tó dá ayé àti ọ̀rùn rẹ̀. a rí pé èyí tí ó wà ń ta tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ìhun náà ni ọ̀rọ̀ VDM tó ṣáà ń kó ṣe protest lọ́tún protest lósì àwọn àṣọfẹ́ di ṣọfẹ́ gbàpọ̀ tí ìbò dàbí èyí tó ń ṣe yìí ṣé kò lè padà lọ di ọ̀rọ̀ ìsàsì ọjọ́ sí tí ìjọba bá ti ṣèkọ́ tí ó fẹ́ àbí kọ́ ètè wàá bọ́ ṣe máa
ṣé tí ò ní di wàhálà sí ìjọba lọ́rùn ilé ìsà ojú rẹ̀ fi wò ó protest lẹ́ni protest lánàá protest lọ́la tí àwọn bíi ẹ̀mí ṣe káàkiri Àbújá ṣé kò ní padà di ọ̀rọ̀ EndSARS. thank you baba ẹ ṣé báwa náà bá wà ní Àbújá máa tẹ̀lé VDM lọ ṣe protest ẹ̀ tẹ̀lé. mo máa tẹ̀lé tó pé ohun tó ń ṣe ohun tó right ni ṣé kí n já yín sí ó yá bàbá. ohun tó lúwa sọ now ohun tó ń ṣe níta ohun tó right ni but àwọn kan wà nínú ilé tí wọ́n sọ pé lọ ṣerú nǹkan bẹ́ẹ̀ so therefore òun ni mo ṣe sọ pé ẹ̀tàn pọ̀ ní Nàìjíríà gan ṣé ń gbọ́ mi ẹ̀tàn pọ̀ Nàìjíríà ẹ̀tàn pọ̀ àwọn kan wà nínú ilé tí wọ́n sponsor nǹkan yẹn pé yá move out àfọwọ́sí tẹ̀síwájú. kò lọ ṣe ẹ̀tàn pọ̀ ṣé wọ́n rí àwọn tí wọ́n wá ń ju owó yẹn sílẹ̀ they are for one purpose. tí wọ́n ń ṣe kínní yẹn. yes but ohun tí VDM ń ṣe which is very dark man tó ń ṣe ń ta lọ́wọ́lọ́wọ́ yìí it is writing. ẹlẹ́yìn náà lè fẹ́ darapọ̀ mọ́. ó máa darapọ̀ tí báyìí pọ̀ wà lẹ́kọ̀ọ́. bàbá. ṣùgbọ́n the mission the concluded mission nínú ilé àgbọ̀yé kì í ṣe ohun tí wọ́n ń ṣe. ẹ bọ̀ bàbá eléyìí tí wọ́n ń ṣe sá ṣé àwọn kan sọ pé kò ní padà di ọ̀rọ̀ EndSARS tíjọba bá ètè kọ̀tẹ́ẹ̀lì ẹ̀ pé ká eléyìí tẹ́ ń ṣe yìí kó má lọ di kó bẹ́ẹ̀ wá lọ gbàbẹ̀ wọlé wọn máa dàlú wọn máa súnlé máa sọ̀rọ̀. o lè di ọ̀rọ̀ EndSARS tó bá dẹ̀ di kó di ohun gangan la nídìí Nàìjíríà náà. bàbá. yes láì jẹ́ bẹ́ẹ̀ báwo la yìí fẹ́ ṣe. àwọn tí à ń dí pẹ̀lú yìí mo ń sọ fún yín they are cunning people. the only thing náà ni pé tó bá gbérù nǹkan yìí náà jáde ní Èkó níṣẹ́ àwa náà máa tẹ̀lé wọn. lórí ọ̀rọ̀ àwọn ọmọ tó jí gbé yìí náà ni o. bẹ́ẹ̀ ni a máa tẹ̀lé wọn. ṣé mo sọ pé ohun tí VDM ṣe yẹn it is the right thing but èmi ń rí gẹ́gẹ́ bí ohun tó lúwa ṣe sọ wípé àwọn kankan wà tó yẹ pé àwọn ló ń sponsor ohun tó ń ṣe yẹn ṣùgbọ́n àwọn tí wọ́n sponsor nǹkan yẹn sẹ̀ ó sì ní nǹkan kan tí wọ́n ṣe wá ìyẹn lè fi pé ní ẹ̀yìn kìíní yẹn ó lè má padà dàbí nǹkan tí wọ́n ń ṣe níta. ṣùgbọ́n àbá kábàáwo eléyìí tí VDM ń jà fún náà àwọn ọmọ kan tó ń kó láì bí ọ̀sẹ̀ lè mẹ́rin márùn-ún mẹ́fà ni l'Ógbómọ̀ṣọ́ ìjọ́lọ́run ti ẹ̀kan sí lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí. àwọn ọmọ tí wọ́n kó yìí bàbá àti sọ nínú ìgbà tá a ṣe interview kan ní ẹnu ọjọ́ mẹ́ta ìwé pèsè tí wọn ò bá ti sọ ohun tí wọ́n ní kí wọ́n ṣe kò sọ̀rọ̀ lórí àwọn ọmọ yẹn orúkọ Jésù ò lè gbà àwọn ọmọ yẹn jáde. tó bá yẹ pé ń tòótọ́ sẹ̀ àlórúkọ Jésù wọn ní agbára ẹ lọ Adébóyè Oyèdépò gbogbo wọn ẹ jẹ́ kọ́ lọ kóra wọn jọ kọ́ lọ máa gbàdúrà káwọn ọmọ yẹn jáde. gbọ́ ni oní Paul and Silas ayúwẹ̀kọ́ God that deliver Paul and Silas God that deliver God that Paul and Silas God that deliver Paul and Silas he will surely deliver mi níbo lọ́lọ́run yẹn wà. yẹ̀wò yẹn sọ pé 419 náà forúkọ Jésù ṣe kiri ṣé kò ti tó àdúrà tí wọ́n láwọn ń dà tí wọ́n dẹ̀ pera wọn lónídàgbọ́ kò ti tó kí ọ ti rìlíṣì àwọn ọmọ yẹn wọn ò lè rìlíṣì nǹkan kan wọn ò ní Jésù irọ́ ló ń pa wọn kàn fi Jésù ṣe 419 ni tó bá pé Jésù ti mú mọ gbọngàn ni o àwọn ọmọ yẹn á ti jáde àwọn tẹ rí they will begin to condemn people àwọn tí wọ́n gbé nǹkan yẹn dání wọ́n á máa condemn wọn wọ́n á dẹ̀ máa forúkọ Jésù táwọn gbé dání tó ń parọ́ yìí wọ́n á máa fi máa parọ́ kiri. bàbá tí a bá sọ nípa pé àwọn wòlíì tó ń wà lẹ́yìn tí Ọlọ́run àti pé Ọlọ́run fún wọn ní agbára ẹ̀mí mímọ́ ìṣúra nínú ẹ̀mí kéèyàn tó bá tún mọ ewé kó tún mọ egbò pẹ̀lú ẹ̀ àpapọ̀ bá mú ọ̀kan lẹ́yìn náà o Sẹ́ríkì Sàràkí ni yín o àwọn kan tá a sọ pé bàbá tẹ bá lè mọ eléyìí tẹ lè pawọ́ dà ẹ lè dàbí ọgbọ́n ẹ lè lo bí òye àwọn tó wà nínú igbó tó ń ká àwọn àìlò yẹ kẹ́yìn náà nípa tẹ lè sá. ipa wo ni mo fẹ́ sá. ṣé àyè kankan bíríkì kí ni tá a gbà wọn lọ́wọ́. ipa wo la fẹ́ sá nígbà tí àwọn ayédèkú ti kọ́ kọ̀ǹtẹ̀mù tá a gbé dání. ẹ ò mọ̀ pé when the majority will carry the vote. you don't know what they call majority. ṣùgbọ́n ẹ̀yin ẹ̀yin tí fọlọ́run. ẹ̀yin fìtà ló fẹ́ ṣe fọlọ́run majority carry the vote. nígbà tí àwọn tó gbé ayédèkú dání tí wọ́n kọ̀ndẹ́mù àwọn tí wọ́n gbé òótọ́ dání ẹ jẹ́ kí wọ́n ṣígun ẹ̀kọ́ asọ́njọ́ yẹn ẹ jẹ́ kí wọ́n ṣígun Sunday Igboho kí wọ́n wá wo iye àwọn èèyàn tó máa tẹ̀lé Sunday Igboho táwa náà ò bá ní tẹ̀lé Sunday Igboho. ṣẹ́yìn náà nígbà wo ní ìlú ẹ̀kọ́ tí Sunday Igboho dání.
mo ní ìgbàgbọ́ nínú tí Sunday Igboho gbé dání o. Mo ṣe ń sọ fún yín no matter bí Sunday Igboho ṣe lọ join ní APC tó APC náà ló lè join ní tó ò bá join ní wọ́n máa pa. ṣùgbọ́n àwọn kan fẹnu wúgẹ́ẹ̀tì ni. Kò sí nǹkan tó kéde pẹ̀lú yẹn. wọ́n fẹ́ lé fẹnu kò ní nǹkan kan yàrá. Kò sí nǹkan. Mo ní ìgbàgbọ́ títí di ọ̀la títí mo máa fi ṣáájú Ọlọ́run wọlẹ̀. Mo ní ìgbàgbọ́ ẹ mọ̀ pé mo sọ pé Ọlọ́run ló ń bẹ̀ mí sọ̀rọ̀. Mo ní ìgbàgbọ́ nínú Sunday Igboho. Tí Sunday Igboho ò bá lọ join ní APC yẹn padà àwọn náà lọ máa padà pa. So what is kí wá ní ṣé ikú ẹ̀gbọ́n ni ó ní okú mi ó sọ̀rọ̀ kó lè yìn hàn o okú mi sọ̀rọ̀ náà kó lè yìn hàn o bàbá kí wá ní kí ni mo fẹ́ gbà nínú pé kí wọ́n lọ pa Sunday Igboho tí mo sì mọ̀ pé ó ní iṣẹ́ tó sì máa ṣe láyé bàbá Igboho ó ní iṣẹ́ tó máa ṣe mo fi ẹni tó dá ayé àti ọ̀run bú rẹ̀ so therefore ibi tó lè wọ̀ náà ló ti wọ̀ yẹn o òun ni mo sọ nípa ìránṣẹ́ Ọlọ́run yẹn pé tó bá fẹ́ ní o fẹ́ múyàn ṣe ń gbọ́ mi wàá ṣe báwọn èèyàn yẹn náà ṣe ń ṣe ni ìgbà yẹn ló tó lè gé ní àti àwọn èèyàn yẹn ṣe tó bá ní òun lọ join ní PDP ṣé wọn ò ti nípa nígbà tí wọ́n ti fi sílẹ̀ pé òkè àwọn fi é sílẹ̀ àwọn ti fún freedom tó bá lọ join PDP ṣé wọn ò ti nípa láti jọ wọn ti pa àbí kó tún rẹ́wọ̀n míì bẹ́ẹ̀ ni ibi tó lè join náà nìyẹn kọ́ dẹ̀ fún ní iṣẹ́ tó tán sọ yẹn tó bá ṣí ogun fún Sunday Igboho bàbá a máa jáde aṣogun bẹ dáadáa ó mọ̀ aṣogun wa ògo nǹkan bẹ́ẹ̀lẹ̀ bàbá mo fi ẹni tó dá ayé àti ọ̀run rẹ̀ ṣé mo máa bí ó sí nínú wòlíì tí ń purọ́ àwọn yẹn lè máa parọ́ mi báyọ̀ purọ́ ṣé mo tí àwọn bàbá wa jogún fún wa ní aṣogun bẹ. ẹ wọlé tọ Fúlàní ọlùgbó. aṣogun bẹ àdẹ̀mọ́ gbogbo tí wọ́n ń pa sí gbogbo ẹ̀ níjojú wa nígbà tí wọ́n lọ ń jagun tí wọ́n ń bọ̀ wọn ò fi jẹ́ kó ṣẹ̀yìn wa ohun tó o bá gbé pamọ́ tó ò jẹ́ kọ́ mọ kó rí ló máa padà dé kí ni ó máa lanú gbẹ̀yìn àwọn bàbá wa ń jẹ́ ká rí gbogbo ẹ̀. ẹ̀yin sì jogún bá sì ní lọ́wọ́. àdẹ̀jogún bá gbogbo pátá tó bá ló ti yá ó ti yá. irú ẹkùn yẹn ẹ̀yin ẹ subscribe sí ẹ tẹ́lẹ̀. nígbà tí wọ́n wá fún wa láṣẹ pé ká lọ ṣáà lè lọ ẹ mọ̀ pé ìjọba amúnimú ògùn ni ìjọba máa pa èèyàn kò sóhun tọ́lọ́run fẹ́ ṣe. So therefore ṣèyàn kan ò lè tì wá tí ìjọba bá ní ó yá òun lòun fún wa láṣẹ pé ká lọ ẹ fi Sunday Igboho sílẹ̀ jẹ́ kó wọlé ẹ fi kí ló ti pè bàbá Oòduà ẹ fi wọ́n sílẹ̀ jẹ́ ká wọlé ẹ kọ́ máa lọ sọ́hùn tí wọn ò bá mú àwọn Fúlàní ní ọwọ́ báyìí ẹni kò sí Ọlọ́run mọ́. bàbá lábẹ́ ẹ̀bẹ̀ sà kí wàá ní ṣẹ́tẹ̀ ní fún Gani Adams rèé Sunday Igboho rèé kí lẹ ní iṣẹ́ òlẹ̀ ní fáwọn méjèèjì. iṣẹ́ kan tí mo ní sáwọn méjèèjì ni wípé kí wọ́n fi ìfẹ́ rin ìrìn àjò. àti Gani ibà lóye wọn fẹ́ o. àyè fi ìfẹ́ rin ìrìn àjò pé mo fẹ́ jẹ ọ̀gá ìwọ fẹ́ jẹ ọ̀gá òun ni kò lè jẹ́ kí Nàìjíríà yóò dáa. kí Sunday Igboho kó farabalẹ̀ Gani Adams tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ orúkọ ti ìwú náà. lóògùn ọ̀fẹ́ o. mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé I don't mean to disrespect anybody jọ tó bá ti dí ojú bíi pé ká sòótọ́ ọ̀rọ̀ máa sòótọ́ ọ̀rọ̀ tèmi. kí wọ́n kọ́ farabalẹ̀ tó bá pín tòótọ́ ìfẹ́ aráàlú ló wà nínú wọn o gẹ́gẹ́ bí ohun tó wá sọ fún wa ẹ jẹ́ kí wọ́n fi ara balẹ̀ dáadáa ká jọ lọ sí i. àìmọye àwọn tí wọn ò sọ̀rọ̀ jáde tágbára yìí dẹ̀ wà lọ́wọ́ wọn. tán ni. yàrá mi ń takùlí ìbírú bá takùlì jí bá takù ara bá darú ẹlẹ èjìbú ara bá lé ẹmẹsẹkù ẹrẹ kẹtù ẹrẹ àìmọye àwọn tí agbára ń bẹ lọ́wọ́ tí wọ́n sọ̀rọ̀. ṣùgbọ́n nítorí ìwà ọ̀bàjẹ́ Nàìjíríà tí wọn ò fẹ́ jẹ́ kí Nàìjíríà yìí dá wọn ò ní jẹ́ ká wọnú igbó láti lọ mú àwọn èèyàn yẹn ṣé àmì ò lágbára àti lọ mú wọn. ẹ dá mi lóhùn. àwọn tí ènìyàn yìí sọmọ Nàìjíríà nígbà wọn kọ́ tó wá. bàbá àmì ní agbára àti mú wọn wọn ò fún wọn ní àṣẹ ni. ṣùgbọ́n wọ́n ń pa ọ́ rárá. wọn ò dẹ̀ lè fún wọn ní àṣẹ nítorí pé àwọn tí wọ́n sì ń lò wọ́n lọ́wọ́lọ́wọ́ they are politicians àwọn olórí orílẹ̀-èdè náà lọ sí lù wọ́n. bọ́dẹ̀ ṣe máa lò wọ́n tí Jésù máa fi dé nìyẹn àfi tí a bá gbara wa sílẹ̀ gẹ́gẹ́ bí very dark mind ṣe ń rìnrìn àjò yìí ká jáde tán àwọn tèkó kọ́ jáde tán gbọ́ mi bàbá gbogbo ìlú kó jáde tán Àbújá kó jáde tán kájọ yé wọn wípé enough is enough kì í ṣe pé ẹ̀wọ́n ni mo sọ ń gbà yẹn tó ní ẹnu náà sọ ni mo ní ṣé mi ni mo fẹ́ dá nìkan bọ́ta
nígbà tí very dark man rí èèyàn lẹ́yìn ẹ̀ ṣé wọn ò sáré ẹ wá ní kí Sunday Igboho nìkan dá nìkan bọ́ta ṣé Sunday Igboho nìkan lè dá nìkan jagun kò lè já ogun yẹn láàrin 1 hour. òun náà tiẹ̀ ó ní kíjọba Ọ̀yọ́ fún òun láṣẹ wọn ò ní fún láṣẹ kí n lọ wọn ò ní fún láṣẹ àwọ̀ ọbẹ̀ á sì mú nǹkan jáde ńbẹ̀. wọn ò ní fún láṣẹ tó bá fún wa láṣẹ a máa lọ army lè mú àwọn tẹrí ọlọ́pàá lè mú àwọn tẹrí air force lókè lè mú wọn ṣùgbọ́n kò sí àṣẹ kankan tó lọ. bàbá kí ló dà fún wọn láṣẹ kí ló wò fún wọn láṣẹ. ìdí tí wọn ò ṣe. ẹ̀yin yẹn wa ohun tí bàbá confam JP tí wọ́n sọ òun náà la mú wa etí gbọ́ yín òun náà lẹ ti gbọ́ yẹn mo lérò pé ẹ gbọ́ gbogbo àlàyé tí wọ́n sọ nípa ibà Gani Adams àti àlàyé tí wọ́n sọ nípa bàbá wa Sunday Igboho ṣá ọmọ aládìkún bó ṣe lọ náà nìyẹn o bó ṣe ń lọ náà nìyẹn kò ní bàjẹ́ lágbára lọ́wọ́ ilẹ̀ Yorùbá yóò tùbà yóò tùṣẹ́ fún wa láṣẹ Èdùmàrè ẹ ṣé gan ni àní jù báyìí lọ ẹ má gbàgbé láti bá mi subscribe lórí BYM Igboho TV ṣèdìgbò ẹ lè bá mi pín ètò yìí kó lọ dáadáa kó lọ kàwọn èèyàn wa lára ṣèdìgbò ọkọ tèmi padà BYM Ọláìtàn tí ìwé mọ̀ sí BYM Igboho ló ń kí gbogbo wa o pé ẹ ṣé gan ni o yóò tùbà yóò tùṣẹ́ fún wa láṣẹ Èdùmàrè.